حسبي الله أقول في كل يالي حسبي الله وفي كل شيء له آيات تدل على أنه الواحد تدل على أنه الواحد تدل على أنه الواحد رب جني كريم لا شريك له بر رؤوف رحيم واسع الكرم بر رؤوف رحيم واسع الكرم حسبي ربي جل الله ما في قلبي غير الله توكلت على الله لا إله إلا الله توكلت على الله لا إله إلا الله لا إله إلا الله عز وجل سبحانك الله تبارك الله لا إله إلا الله عز وجل سبحانك الله تبارك الله سبحان من شملت قدرته كلها مقدور وجرت مشيئته كلها تبارك الله لا إله إلا الله عز وجل سبحانك الله تبارك الله mímọ́ ọba tágbára ẹ̀ tó kárí kádàrá gbogbo bá ṣe fẹ́ ọlọ́run lórí ká gbogbo ń tọ́lọ́run mi dá ti tóbi ọlọ́run o. لا إله إلا الله عز وجل سبحانك الله تبارك الله تبارك وتعالى العظيم العليم الكريم السميع البصير العليم تبارك الله لا إله إلا الله عز وجل سبحانك الله تبارك الله títóbi ọlọ́run o aláwọ̀ tó gbọ̀ngbọ́n ọba ọlọ́pọ̀ sùúrù o ọba alápọ̀lẹ́ jùlọ o ọbẹ̀ létí gbàròyé o àìrí tó rí gbogbo ju o alámọ̀ ìdá ohun gbogbo alámọ̀ ìdá ohun gbogbo títóbi rẹ̀ ọlọ́run ni o. لا إله إلا الله عز وجل سبحانك الله تبارك الله صورنا من الرحم كيف يشاء فاروني سورته عز وجل تبارك الله لا إله إلا الله عز وجل سبحانك الله ara lọ́kùnrin ara lómi àdúgbò ìwà tí ẹ wá ọmọ òun yóò ṣẹ̀san rẹ̀. ara lọ́kùnrin ara lóbìnrin àdúgbò ìwà tí ẹ lóbìnrin àdúgbò ìwà tí ẹ wá ọmọ olùṣèlú ṣẹ̀san rẹ̀. ẹ̀kọ́ ni ẹ̀kọ́ ara lọ́kùnrin ara lóbìnrin àdúgbò.
kí lọ́nà sókè tí ìbá ṣe fẹ́ ọlọ́run àtàánú ọlọ́run táwọn ayé rí lára wa tí wọ́n lọ mọ́ sọ́dún àwọn kan mọ̀ sọ́dún tiẹ̀ lọ tí wọ́n sì kẹta. يدوم كما يهوى ẹ̀dá kan bá kíbò sí ọlọ́run dáadáa kí Allahu Akbaru. يا طيب الاسم nínú ètò Islam ẹ fìtì ìjọ ẹ yẹ ẹ̀sìn ọlọ́run ní kàn yín lábùkù آمين ọlọ́run àfa lọ́dọ̀ ọlọ́run. آمين ẹ tí ẹ kó bẹ̀rẹ̀ ọlọ́run jò níta ni àwọn àfa innama yakhsha Allaha min ibadihi العلماء ọlọ́run dárí wọn pẹ́ kó bẹ́yà àfa àdékalẹ̀ tẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run dákun mọ́sá ní kárí ní pẹ́ آمين ẹ bá ṣe ámì nàkàdà. آمين ṣé mi náà láàfa àti bẹ̀rẹ̀ ọlọ́run àwọn onílò yìí máa ń pẹ́ gan o. ṣé mi náà láàfa àti bẹ̀rẹ̀ ọlọ́run bíi tí. ọ̀pọ̀ ìmọ̀ àtúnṣe lẹ́ẹ̀kejì ẹ jẹ́ ká dìde fún títóbi ọlọ́run. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا لا إله إلا الله وحده أنجز وعده ونصر عبده وأعز جنده وهزم الأحزاب وحده لا إله إلا الله ولا نعبد إلا إياه مخلصين له الدين ولو كره الكافرون اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى أصحاب سيدنا محمد وعلى أنصار سيدنا محمد وعلى أزواج سيدنا محمد وعلى ذرية سيدنا محمد وسلم تسليما كثيرا كثيرا الفاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين يا الله. ẹ jẹ́ jòkó ẹ jọ̀wọ́. mo kí gbogbo ráhùn ọlọ́lùbáríkà tó máa bẹ̀ kọ́ndìdé pẹ̀lú ilẹ̀ kẹ́nà ó yá ẹ mẹ́jọ pé a fẹ́ kí ètò yìí kó ètò ìṣe pápápá ó yá tó bá ku ẹnìkan sórí àga yíyá nílẹ̀ ní sùúrù mo fẹ́ kọ́ tẹ̀lé yìí ni tó bá ku ẹnìkan sórí àga mẹ́yìn àfúrásì kò mọ tí wọ́n gbé ládùúgbà tó a bá mọ iṣẹ́ tí àdúrà máa ṣe láàrin ká gbìdú ká lajú ó yá dìde lẹ́ẹ̀kan náà máa bọ̀. ọba tí ń gbàdúrà o gbàdúrà ní kó máa kú sí nìkan ọba tí ń ìyá dídí ní gbàdúrà 1000 naira. mi kó má kó sí nìkan. Allahumma jibu ajibuli ya ilaha. ọba tí ń gbàdúrà mi kó má kó sí nìkan. ọba tí ń gbàdúrà ní kó máa kú sí nìkan. ọba tí ń gbàdúrà mi kó má kó sí nìkan. ọba tí ń gbàdúrà ní kó máa kú sí nìkan. ọba tí ń gbàdúrà mi kó má kó sí nìkan. Allahumma jibu ajaba min kulli mujibi wa kullu mujibi min ijabatika ya Allah. Allahumma yabu. Ọba tí ń gbàdúrà mi kó má kú sí nìkan. ọba tí ń gbàdúrà mi kó má kó sí nìkan. Allahumma jibu, Allahumma jibu, Allahumma jibu. Ajaba min kulli mujibi wa kullu mujibi min ijabatika ya Allah. ọba tí ń gbàdúrà mi kó má kó sí nìkan. Ọba tí ń gbàdúrà mi kó má kú sí nìkan. ọba tí ń gbàdúrà mi kó má kó
gbàdúrà gbàdúrà mi kó má kù síbi kankan. Ọba tí gbàdúrà gbàdúrà mi kó má kó síbi kan. Allahu mujibu ajaba min kulli mujibi wa kullu mujibi min ijabatika ya Allah. Ọba tí gbàdúrà gbàdúrà mi kó má kó síbi kan. Ọba tí gbàdúrà mi kó kó má má kó kù síbi kan. Ọlọ́run wọlá àdúrà bẹ̀rẹ̀ tá a ṣe gbogbo àwọn tí àyẹ̀sẹ̀ dé pátá ń ṣàdúrà lọ́wọ́ àti ìkóńdó ẹ̀ ẹnu àdúrà náà la ṣe wà. Kọ́lọ̀ wọlá agbára tí ẹnu àdúrà Ọlọ́run mọ̀jẹ̀ kọ́ wa kò síbi kankan. Amina. Ẹ̀rí rẹ̀ ti ṣe ámínà. Amina. Àwọn ẹsẹ̀ àgbà nílò rẹ̀ ẹsẹ̀ ámínà kó dùn wọ́lọ́ dáadáa. Amin. Ọlọ́run wọlá agbára tí ẹnu ámínà àfi bẹ́ẹ̀ gbogbo ti ń dànù Ọlọ́run Ọlọ́run mọ́ ṣàfihàn ọkùnrin kẹ́ni kọ̀ọ̀kan wa. Amin. Wala hawla wala quwwata. Illa billahi al-aliyyil azim. Nawahibu bidu yóò fi lè áàdé àmínà. Àwọn onílù yóò ṣe ń tòsí. من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى كلا إنها تذكرة فمن شاء ذكر في صحف مكرمة مرفوعة مطهرة بأيدي سفرة كرام بررة قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم سبيل يسره ثم أماته فأكبره ثم إذا شاء أنشره كلا لما يقض ما أمره فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا والأنعامكم وإذا جاءت الساقة Allahu akbar. Allahu akbar. Ẹnìkan sáà sọ̀rọ̀ dára bí Allahu akbar kabira. Allahu akbar kabir. Kí láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tọ́lọ́run sọ̀ kalẹ̀ dé ni. Ọlọ́run wọlé ànábì Ọlọ́run jẹ́ kó ní àlùbáríkà. Amin. Bàbá ń ṣàdúrà fún àfa Abdul Samad àfa tó kọ́ni ká ṣàdúrà fún. Bàbá wa sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan bọ́dà bẹ́ẹ̀ bá sọ bẹ́ẹ̀ iṣẹ́ táwọn gbà ní. Dandan ni bó ṣe ẹ̀kọ́ iná nìyẹn. Ilé kí wa Rahmatullah Islamic Society of Nigeria Rahmatullah Arabic and Islamic Studies. Ìgbé ilé kéwú náà ilé kéwú tí wọ́n ti ń ká wọn mọ̀ yìí dáadáa. Ọdún wo lọ́mọ yìí ṣe wòlímọ̀? Mọ́mí ẹ̀ kọ́. Ọdún wo ló ṣe wòlímọ̀? Kò tí ì ṣe wòlímọ̀. Ọmọ tí ò tí ì ṣe wòlímọ̀ ní kakọ̀ á ní báyìí. Allahu akbar. Àwọn tó wọ́n fẹ́ ṣe wòlímọ̀ ni wọ́n ti wá ké tiwọn. Ó ké dáa.
bẹ́ẹ̀ ni nígbà tẹ́lẹ̀ yóò tí ì ṣe onímọ̀ tí ń ké ó ké ó dán dáadáa Ó dán. kìrá àtàmọ́jà wá dàtà Wàláhì. pẹ̀lú gbogbo òfin tí wọ́n ní káfí kẹ́kọ̀ọ́ àti lóbi ké Lóbi ké o. Allahu akí àfa tí wọ́n ń ṣe wàhálà Kí wọn. káwọn ọmọ yìí tó rí kán tó rí dáadáa báyìí Yé. kò sẹ́ni tá a pè jáde náà tó kú náà tí ò ní ké Tí ò ní lè ké. ọjọ́ tí ò sí àsìkò tó ti lọ ni. تيسرة لما يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما أتسرى وإن تجأر في الكون فإنه يعلم سرك الله الله لا إله إلا هو له الأسماء الحسنى لا آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتى نودي يا موسى إني أنا ربك فاطلع عليك إنك بالواد المقدس طوى وأنا اخترتك فاستمع لمن يوحى إنني أنا لا إله إلا أنا فاعبدني أقم الصلاة لذكري صدق الله مولانا العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين ربي زدني علما إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أنكم تكذبون ولولا إذا بلغت الحلقون وأنتم حينئذ تنظرون أنا أقرب إليه منكم ولكن لا تبصرون ولولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين أما إن كان من المقربين فروح وريحان وجنات النعيم وأما إن كان من أصحاب اليمين فسلام لك من أصحاب اليمين وأما إن كان من المكذبين الضالين فنزل من حميم وتسلية جحيم
رفيق العزيز صدق الله مولانا العزيز أعوذ بالله من الشيطان. Ilé ọkà yìí náà tó. Ẹ máa dání àǹtí ni o. Àrà lọ́wọ́ fi Al-Qur'ani sí ọya ìṣẹ́jú kan ní kò fi eléyìí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. Barakallahu al-azim. Ẹ máa ń gbé ọlọ́run tó dání Allahu Akbar. Allahu Akbar. Ẹ̀rù ìdàdé ní Allahu Akbar. Allahu Akbar. Gbogbo àwọn tí wọ́n kí Al-Qur'ani ní ọlọ́run jẹ́ wọn lálùbáríkà. Àmín. Ẹ máa ṣe amínà dáadáa. Àmín. Sáré ní oníkẹ́ tẹ́wọ́ lẹ́ẹ̀kan ni. Àtẹni tó tẹ lẹ́ẹ̀kan àtẹni tí ò tẹ ẹ wá tẹ ní ìsìnbáyìí. Ẹ tẹ dáadáa. Ẹ wá ṣe amínà lẹ́ẹ̀mẹ́ta kẹfì gbọ́jú. Ẹ ní amínà. Àmín. Amínà. Àmín. Amínà ya Allah. Àmín ya Allah. Anabuwa Muhammad ní gbogbo ìtọ́ bá ti ń kí Al-Qur'an. Nasa láti àléyìn mọ̀ sakinatu. Ìfọ̀kànbalẹ̀ Ọlọ́run yóò sọ̀kalẹ̀ sí àwọn tí wọ́n wà níbẹ̀ ní. Kódà ẹni tí kàn kọjá lọ lásán. Ibi kan ní bọ̀, kò wá arajà bí ní kàn kọjá lọ ní. Bọ́ọ̀mù náà tiẹ̀ kú Al-Qur'an ìṣe ti. Lóbìnrin náà, kò sí tọkùnrin ṣe tóbìnrin ò lè ṣe. Níjòkó wà yìí, obìnrin mẹ́wàá tó lè ra Al-Qur'an pẹ̀lú 2,000 naira kó dìde fún Ọlọ́run kó mọ̀ bọ̀. Obìnrin mẹ́wàá Tó lè ra títóbi ọ̀rọ̀ Ọlọ́run títóbi Al-Qur'an pẹ̀lú 2,000 naira. 2,000. Bóyá kó dìde kó dìde ẹ̀jẹ̀ ká mà. Àwọn Mùsùlùmí ẹ̀dá kòtò ìtọ́ Ọlọ́run. Àwọn fálù Al-Qur'an al-Karim tọ́lọ̀ sọ̀kalẹ̀ fún Ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Mo sọ ọ̀rọ̀ yìí ní èkúté mẹ́ta. Mo ní níbi wòlímọ̀ kan. Mo ní mo fẹ́ èèyàn mọ́kànlá tó lè ra Al-Qur'an pẹ̀lú 2,000 naira. Àwọn tí wọ́n dìde wọ́n ní 20. Pẹ̀lú Al-Qur'an. La ilaha illallah. Ìyá àdínnídà níjòkó yìí. Ó máa yẹ lóye ẹni ká ìdílé lórí 2,000. Àwọn alálùbáríkà tí wọ́n jòkó ìyá kan ní bọ̀ wáyìí. Ẹ kọ́ bá gbọ́ mi dáadáa kò sí ẹ̀tàn kò sí rọ́nà ẹ̀mú wa ni. Kò sí rọ́nà Al-Qur'an ni o. Wallahi. Alájà Ọlọ́run ó tà fún yín. Àmín. Ẹ wọ ẹ má ti lọ. Ẹ má lọ. Mi ò tàn yín náà wọ́n ifá Al-Qur'an tàn yẹn. Gbogbo àfa tó ló fẹ́ wọn fi Qur'an tàn yẹn yóò pàdé Ọlọ́run. Wallahi. Bọ́lá tí mo sọ jáde yìí ẹni sùn Ọlọ́run ló ní kí n sọ. Gbogbo ẹni bá lè ra Qur'an tiẹ̀ lẹ́nu kó tó kú mi mo kí kó orí ẹjọ́ yìí. Alájà Ọlọ́run ó tà fún yín. Àmín. Ẹsẹ̀ ámín kan náà. Àmín. Ẹ bá lọ Ọlọ́run lẹ́ bá lẹ́jà. Alájà Ọlọ́run ó tà fún yín. Àmín. Ó di méjì. Alájà Ọlọ́run ó tà fún yín. Àmín. Ó di mẹ́ta. Alájà Ọlọ́run ó tà fún yín. Àmín. Àmín àmín ìyá yìí ẹ má tó àrùn kan wọn náà wọ́n rà ló ń kọ ọkọ àwọn akọ́lọ́ mọ́sàbà kẹwọ́ Àmín. ìyá ó di márùn Ọlọ́run ó tà fún yín Àmín. Ọlọ́run bá kí ẹ̀ bá ní ó di mẹ́fà Ọlọ́run ó tà fún yín Àmín. ó di méje Ọlọ́run ó tà fún yín Àmín. ó ní èèyàn mẹ́jọ Ọlọ́run ó ẹni Allah Allah. gbogbo àwọn tí wọ́n ń gbóhùn rẹ̀ Ọlọ́run yóò wọ Al-Qur'an àwọn mẹ́jẹ̀ẹ̀jọ yìí tí wọ́n ń gbóhùn Ọlọ́run Al-Qur'an ẹni tá jòkó ìgbó tẹ jòkó àwọn tí wọ́n dìde yìí wọ́n ti rà kán lọ́dọ̀ ọlọ́jọ́kó yìí ó yẹ wọ́n náà dìde nísì wọ́n ara tí tó di ọ̀wọ́ Ọlọ́run Al-Qur'an al-Karim pẹ̀lú 2,000 naira 2,000 naira. mo máa mú wálẹ̀ 2,000 ní ní pápá ìjàwó ní Jákàndé market ní òní 5,000 àmọ́ ti gbé Wallahi. 5,000 naira àmọ́ ti gbé àwọn tí wọ́n sì nígbàgbọ́ sálù Qur'an ni wọ́n ṣe rà Èwo jù bẹ́ẹ̀ lọ. ẹ̀tàn láyé fẹ́ alọ́sáńgó ní àná lánàá sátọ̀ gbogbo àwọn tó kù ẹja bá wọn ṣe amínà Àmín. ó yá 1,000 naira dìde lẹ́ẹ̀kan náà gbogbo ibi tó bá jòkó sí
1,000 naira. wọ́n fi ra títọ́ bí ọ̀rọ̀ Ọlọ́run Al-Qur'anul Karim. ìwọ tó orí owó tó fi ra lẹ́sì 10,000. ìwọ tó orí owó tó fi ra àkàrà 4,000. 4,000. wọ́n wá ní Al-Qur'anu ọ̀rọ̀ Ọlọ́run títọ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. kọ́ ọ̀rá pẹ̀lú 1,000 naira kí ló dé? aṣọ tó rà yẹn ní 10,000 20,000 yẹn mo fún lọ́dún méjì aṣọ yẹn máa gbó. tí o bá lè gbó á sùn wọn tó ń wọ̀ gan. Al-Qur'ani tí ò ní parẹ́, Al-Qur'ani tí ò ní parun, tí ò ní gbó, òun la ní kó rà lẹ́nìí. tọ́lọ̀ bá ní kí wọn náà rí àlẹ́ ní báríkà níwájú Ọlọ́run. mo sọ kí ní kan lẹ́ẹ̀kan tẹ́ ẹ bá gbọ́ mi mo ní mi ò tàn yín o. ìrọ̀ bí ẹ bá tẹ̀ fẹ́ tàn sẹ́yìn tẹ̀ dòkó lè yẹn fẹ́ tẹ̀ wá. ẹ̀yin tẹ̀ dòkó lè yẹn fẹ́ tàn. ẹni bá lóun fẹ́ tàn yín kò lọ́kọ lórí ẹ̀ òpin. ẹ̀yin ara ti ní Ọlọ́run ni wọ́n ní kẹfìrà. ó ní àkọ́kọ́ 1,000 naira. àti ìrọ́kùnrin kankan nínú òkú ìlàtàrọ̀. gbogbo amẹ́jẹ̀jọ tẹ̀ kan yẹn ó tẹ̀yẹ ní gbogbo wọn. ó yá dìde wá ra Al-Qur'ani pẹ̀lú 1,000. 1,000. gbogbo ẹ̀yin tẹ́ dìde lẹ́ẹ̀kan Ọlọ́run ti tà á fún yín. mi ì fẹ́ pẹ́ púpọ̀ lórí ẹ̀. àmọ́ nítorí pé àwọn tí wọ́n jòkó yìí nígbà tá a fẹ́ mọ iye tí mo sọ yìí. gbogbo ẹ̀yin tẹ́ ìwà ń bì àbáyé ti ń bọ̀ wá ó yẹ mọ́kò. wọ́n ra Al-Qur'ani pẹ̀lú 1,000 naira. 1,000 naira. ìyá wa ló kọ́kọ́ mú ọyọ Ọlọ́run ó tà fún yín. alájà Ọlọ́run ó tà fẹ́ yín náà. ó ní èèyàn méjì. Ọlọ́run kì í fún yàn lọ́fẹ̀ẹ́ o. ó máa rà níwájú Ọlọ́run ni. kò sí orí ọ̀fẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ọkùnrin àkọ́kọ́ ni 1,000 naira Ọlọ́run ó tà fún yín. àlùbáríkà ọlá ní Muhammad. Ọlọ́run wọlá pé tí mo sọ yìí. ó bá lè dìde o ọ̀rọ̀ yẹn àfọ́ ní ìjọba ó di lẹ́yìn ó di báwò wọ́n ní kí n sọ fún ọ ìwọ́n tó wọ́n lè kó yìí kó àtọ́ ọmọ tẹ́ ní sọ́ọ̀bù kó àtọ́ ọmọ kọjá lọ wọ́n ní kí o bá lè dìde nísì wọ́n ní kí n sọ lẹ́kọ̀ọ́ ní òkú tó bá tó lọ́kọ́ wọ́n ní gbogbo ọ̀rọ̀ yẹn ìkọ́ ní ìkó parí ayé ọkọ̀ gíráàtì yẹn ó ní ìyá méje ó di mẹ́jọ 19 wọ́n lọ lọ́wọ́ Ada business náà. Ẹgbẹ́ gba owó gẹ́gẹ́. Bàbá yìí ní 5,000. Bóyá gbogbo ọkùnrin nínú òkú yìí lákọ̀ọ́kọ́. Gbogbo ọkùnrin ẹ̀yin tí a tó sí àwọn ọkùnrin yìí náà wọ́n ti kó pẹ́. Ẹ̀ka ẹ ti fẹ́ fi yá àdínlẹ̀ ayé ìpẹ́ pa lẹ́yìn yàn. Ẹ má ti pa lẹ́yìn àdínlẹ̀ báyìí tọ́lọ́ náà. Ẹ máa gbé kẹ́sì tó mọ ju àwọn ẹ̀sìn náà. Gbogbo ẹ̀yà ọkùnrin tẹ́ tó sílẹ̀ yẹ̀ mọ́ orí etí kẹ́ fún mọ́tò ṣe bí. Bóyá gbogbo ẹ̀yà tẹ́ tó yìí. Àmọ̀ yìí dánwọ́ lọ́wọ́. Kó máa ṣàárẹ̀ lọ́la nàbí Muhammad. La ilaha illallah. Muhammadu Rasulullah. Onígbà lórí yìí. Onígbà lórí ọkọ̀. Onígbà lórí ọmọ. Èrò kéré tọ̀ dá èrò kọ̀kọ́. Òṣùpá àdínì Rahmatullah Islamic Society of Nigeria. Ó ti di bẹ́ẹ̀ náà nù. Bẹ́ẹ̀ yóò bá pè ya wa nísìnyí ìyá wa ìyá àdínì àdúgbò ìyá àdínì kọ̀. Ẹ̀yẹ sọ́tò síbẹ̀. Kí ló dé ó dùn mí pé àwọn tó wà lórí tébù yìí ṣí ẹ̀ wọ́n àdìde pẹ̀lú fún introduction yìí. Àwọn yẹn sì ń pẹ̀lú ojú ọ̀nà kò sí wàhálà èrè la fẹ́ gbàgbà tẹ́yìn tẹ́ lóyìn kò lè filẹ̀. Ìyàwó ayé nìkan mo dídì ìlú kan níwọ̀n. Láàbí tó gbó ìmú wọn dáadáa. 1930 àpàdé lóde kan. Ẹ̀rọ tí wọ́n ọdún náà ti ṣe díẹ̀. Ẹbí ọlọ́dúnrún lẹ́ẹ̀kan náà. Allahu Akbar. Àwọn ayé kan tá a ti kọ́kọ́ jọ wá ni. Aláàjì Ọlọ́run ní ló bàjẹ́. Ọba tó ṣe gbajúmọ̀ ẹ̀ ní wọlé o. Ọlọ́run àfa lọ́dọ̀ Ọlọ́run. Fún owó introduction torí pé nítorí ṣe bẹ̀rẹ̀ ní 30,000 naira. Ìyá àdínlẹ̀ tí mo pè ó kọjá. Torí pé ní àti ìdèbí àwọn ńláńlá ló ètò. Àwọn ètò bá bẹ àádọ́ tí Òṣùpá àdínlẹ̀ báyìí pé tó yóò bá pé 2.5 million. Wọ́n ti padà náà lò. Ayé ìpẹ́ padà lẹ́yìn náà. Alájà wọn bọ̀ fún máa ti padà lẹ́yìn. Ẹ má padà lẹ́yìn Òṣùpá àdínlẹ̀. Ìyá mi dáadáa yìí. Mo kó oúnjẹ púpọ̀ jù. Ẹni tẹ́ dìde. Òṣùpá àdínlẹ̀ fún ẹni sòrò. Àsàlátù wọ́n ń sọ lọ́wọ́. Àti dákọ̀ ní sòrò. 5,000 naira ifá yín. Allahu Akbar. Ìyá ẹ bá ti lọ ṣàdéṣọ ẹni tẹ́ torí àwọn ló ṣe kúrò yìí. Mọ́mí wọn abáyé tẹ́ fún 5,000 fún introduction wọn. Ìyá ìjà ní 5,000 naira. Ìyá kan ní 3,000. O ṣe máa gbà á ètò ìdálẹ́ fi kọ̀. Tó ìdálẹ́ fi kọ̀. Mọ́mí wa. Ààyè yìí wà ní kí òkú yín nígbà náà. Bàbá wa tí wọ́n dé yìí.
ẹni tẹ́ sọ ni. Èèyàn méje ló bá mi torí ẹ̀yìn nìkan. Nítorí ẹ̀yìn nìkan. Wọ́n ní kí n jẹ́ kẹ́dé. Ká tó ṣe kankan ní òkú yìí. Bóyá ẹsẹ̀ kó wọ́n ti lẹ́yìn máa ń ṣe. Ìsinmi ẹ̀. Kí ló kọ́ wọn? Kudus. Allahu Akbar. Ṣùgbọ́n kudus kọ́ báwo lè ká. Àkàlọ́ ní kí Mọ́rí àyíwá wọn ní mi. Wà lára ní olùkọ́ gbogbo àwọn àrè olè ìfáàkọ̀ ìṣèlú náà. Alájà ní sùúrù. Nínú ọkọ̀ ní sùúrù náà. Ní sùúrù. Wọ́n mọ̀. Ẹgbẹ́ yóò ní kẹ́ yọdún ẹ̀ wọ́n ní kẹ́ fún mi nì. Ẹwà alájà kí ló kọ́ yín? Àbàtò ajá kàníyà owó kàníyà ni wọ́n náwó. Ẹwà ní sùúrù. Sẹ́rí tí 5,000 lẹ fún mi. Bàbá wa Kudus ẹ má ṣe fún 5,000. Ilé ló wà bí? Ẹ má ṣe ẹṣẹ tẹ̀. Ọ̀dà aláàjì wa ọ̀bẹ Kudus. Wọ́n sọ kẹ́ ẹ tó dé pé à ń introduce wọn lọ́wọ́ ni. À ń ṣe introduction lọ́wọ́ ni. Àwọn ibi kan bẹ́ẹ̀ tá a ti máa di dé pé kí ẹ fẹ́ fún sọ́sẹ́ Rámọ́tòlá. A ní di ilẹ̀ ní mo ṣe. A ní di bọ́ọ̀sì. Báwo ni a tó fún ọ lọ sí program? A tún ní di kílẹ̀ tó ní ìdìnnà. Dàbí Ìlọrin mo ti wá torí ètò tájì. Àwa mẹ́ta láti lọ. Ẹ kọ́kọ́ fojú so mọ́tò tí ó gba débi. Káàsì àlápò ara wa o. Kálukú jòkó sórí sí tiẹ̀. Ẹ fún wa lówó wá àdúrà. Àdúrà tẹ̀sí fún wa, yín náà ti tó owó ní kẹ́ fún wa. Àdúrà tẹ̀sí fún wa yìí ti pọ̀ jù. Àbí àtẹ̀yìn náà wọ́n mi. Àwọn máa ti sọ̀rọ̀. Ìṣẹ́jú kọ̀ọ̀kan mo fẹ́ lórí àwọn ọlọ́wọ́dí yẹn. Ìṣẹ́jú kọ̀ọ̀kan. Dádì, àwọn mélòó ti dé? Ẹ jẹ́ àwọn ọ̀dọ́ tó kú bẹ̀. Dádì, sáwọn nìkan lọ́sẹ̀ ní. Àhájà wa Àtúndé, Àhájà Muslimat Abímbọ́lá. Nínú àwọn aláwọ̀dí wa tá ti wà bí káwọn mọ̀lẹ́ kan náà. Pápápá. Mi ìfẹ́ kó máa pẹ́ mo ṣe dá wákà yẹn dó. Gbogbo wákàtà ni mo sọ fẹ́ nìkan jó ni. Mo sọ fẹ́ nìkan òṣèlú náà ṣàtẹ̀mí ẹni tó lọ́ máa fi rọ̀ lọ́rùn. Ẹ̀ka bá kọ wọ́n ti pè má àlámúná òṣìṣẹ́ wọ́n máa yà gbági láhù. Àwọn ọ̀tọ́ ní tàbí káwá bá orí ìyàwó àkáwá. Ìyàwó Àtúndé náà pọ̀ wá iṣẹ́ yìí náà ni. Ìyàwó Àtúndé ọlọ́run láàfáà mi àgbà tí wọ́n tẹ̀lé yín. Ìyàwó Àtúndé. Tẹ́lẹ̀ tọ́ wọ́n ti wá ń ta báyìí. Ní ìgbàsẹ́ tẹ̀lé ṣe kó lọ ní ilẹ̀ ọmọ náwó láti ṣe lò. Ó yá ìyàwó Àtúndé fún introduction wọn 10,000 naira. 10,000 naira. Àwọn àbíkan bẹ́ẹ̀ tá a ti máa níbi ìpèyí lọ́tọ̀. Alájà olóyè náà ni ẹ̀sìn 2,000 àdúrà tí màá ṣe pé ayé òní máa bá yín ṣe. Ẹ máa tó kẹ́yìn ṣe fúnra yín. 2,000 naira. Wò lánàá 2,000 naira. Ọlọ́run ẹni tí ò ní fún mi 2,000 náà tẹ́lẹ̀ òyìn ọlọ́mọdé ọba àpàdé òun. Gbogbo èèyàn bíi mẹ́rin 2,000 ẹni tí tẹ̀ ò ní pé 2,000 ọlọ́mọdé òsínà tẹ́lẹ̀ òyìn. Ọlọ́run àgbàlagbà níwájú ọlọ́run. Ẹ̀rú gbà lórí àwọn afẹ́ àwọn àgbà. Àwa ní kí n kọ́ kàbálẹ̀. Kí ni mo fẹ́? Àti àwọn aláwọ̀dé wa tí wọ́n pọ̀. Ọlọ́run kò bá aṣọ wọn dé. Àhájà wa Sọfíyàtùlláh. Àhájà wa Sọfíyàtùlláh. Ṣé náà aláwọ̀dé náà wà? Ọya. Àhájà wa Sọfíyà. Ọya ká ti rí. Wọ́n ti rí. Àhájà wa Sọfíyàtùlláh ya Abdul Karim. Àwọn ọ̀dàlẹ̀ kan náà. Àhájà wa Sọfíyàtùlláh Abdul Karim nínú àwọn aláwọ̀dé wa ni wọ́n ti wà ń bí. Ẹ jẹ́ introduce àwọn náà papọ̀ wọn àti introduce wa. Insha Allah. Gbogbo àti Àtúndé ara lọkùnrin. Àwọn onílù yìí wọ́n tàbí tọmọ títí kan. Alẹ́ àdúpẹ́. Ìyá wa Àhájà wa Màsítúrà. Yorùbá máa pè ní Mìsítúrà. Màsúwà ní ìjà máa pè. Ìyá Àhájà Màsítúrà Abíọ́dún. Òtúkọ̀yà. Àbí àwọn Rámọ́tòláì ọ̀bẹ yìí. Gbogbo ẹni bá mọ̀ ọ́ ní Rámọ́tòláì kọ́ máa bọ̀. Ibi tí a ti mọ̀ bẹ́ẹ̀ ní ṣe rí Allahu Akbar. Ọjọ́ ìnáwó báyìí ìyẹn mọ̀ bẹ́ẹ̀ tó fẹ́rẹ̀ ni. Ó ní mo wà Àhájà wa Àjíbádé ọlọ́run wọlé ànábì. Àwọn yìí ò ní ìbànújẹ́. 2,000 naira kọ́ ni. Ẹ ti dé ẹ káàbọ̀. Ẹ ti dé. Àmọ́ àbàlá ẹ̀yin lẹ́ni kánílágo mẹ́ta. Insha Allah.
dáwọ́tà iná àbáṣọkúra. Ajá wò tó ẹ̀jẹ̀ bọ́sẹ̀ lè wò. Iná àbáṣọkúra. Ajá bá la dáwọ́tà kó jẹ níyà. Ajá bá la dáwọ́tà iná àbáṣọkúra. Ajá bá la dáwọ́tà kó jẹ níyà. Alága lọkùnrin, alága lóbìnrin, àdúgbò. Ìyá ti yé wa ọmọ lọ́wọ́ tẹ̀sán. Ará lọ́kùnrin, ará lóbìnrin, àdúgbò. Ará lọ́kùnrin, ará lóbìnrin, àdúgbò. Ìwà tiẹ̀ wá, ọmọ lọ́wọ́ tẹ̀sán lé. Ìwà tiẹ̀ wá, ọmọ lọ́wọ́ tẹ̀sán lé. Ọlọ́pàá ọlọ́gbẹ́bí. Gbogbo àwa tí a ti dé látòrí àwọn olóyè àtàwọn aláwọ̀dé àtàwọn ọlọ́ alága. Àhàwọ̀là wọlé àkúrú wọ́tà. Ilé ọ̀gbìn Alima ni yìnyín àṣẹ. Nísìnyí, àbáwa Bàlárọ̀ bí kò náà lọ. Ọlọ́pàá máa ń ṣàwọn ọlọ́gbẹ́bí. Sallallahu alaihi wasallam. Ọlọ́pàá ọlọ́gbẹ́bí. Sallallahu alaihi wasallam. Ẹ̀yìn bá nọ́bì kó tó bọ́lọ̀ dáadáa. Sallallahu alaihi. Àbò wà lórí òkè, àbò ń tajà lọ́wọ́ níbi tó wà yẹn. Tó ń ṣe òsì ẹ mọ́lẹ̀, sọ wípé ikú ọmọ rẹ̀ mi. Ikú ọmọ rẹ̀ mi. Ariwo Allah! Allah. Abá àbàlá, ibi tẹ́mi ti wá, first gift, gift tó bá lórí ẹ̀ dàrú, gift tó máa ń kọ́kọ́ fún ẹ bẹ́ẹ̀, ọ̀fà ni. Ọ̀fà ni. Tọ́ba tí wàá bẹ́ kí ẹ pé òkú ilé, àpẹta ni. Atari. Oh, bí ìwà mọ̀ bí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ń bí, wọ́n ṣe bẹ́ẹ̀. Aha! Dédé ìwọ tí wọ́n ní faṣọ ilé mú ní bus stop ń pé ọmọ ẹ̀ mà ti ya wèrè. Pariwo Allah! Allah. Tọ́ba ti bí owó lẹ máa mú ẹni tí ò torí ò pé. Robert Yedi. A ní gbogbo àdúrà tó ṣe mí ní múlẹ̀. Ilé mọ́bà irú wọn ò kí ń fẹ́ ẹ̀rí ọmọ jẹ. Àmọ́ gbogbo ìwọ tó wà bí tó máa jẹrí ọmọ. Ṣé á nílẹ̀ kẹ́lẹ̀? Àmín ya Allah. Wọ́n ti di competition ó yá sọ fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ wípé mo fẹ́ lọ sanwó àdúrà torí mi ní rí kú ọmọ. Ó yá ṣáájú ẹni yẹn máa bọ̀. Robert Yedi. Ṣáájú ẹni yẹn máa bọ̀. Ṣùgbọ́n ṣàbólà ṣàbólà ọjọ́ kan lọ bí. Ṣàbólà ṣàbólà ọjọ́ kan lọ bí. Ọlọ́run mi, Ọjọ́ kan lọ bí. wọ́n ti ní wọn kọ́ Ṣàbólà ni. ṣàbólà ọjọ́ kan lọ bí. Ọ̀tẹ́dọ̀lá ń kọ́ ọjọ́ kan lọ bí. Àjà sọ́mọ́ lọ jọ gbogbo olùkọ́ mi. Ọjọ́ kan lọ bí. Ọjọ́ kan lọ bí. Zulijala ni wàlíkìrọ̀ mi, ògo mi. Òkú yọ sí rere. Ṣàbólà ṣàbólà. Ọjọ́ kan lọ bí. Ọlọ́run mi máa tọ́ sí Ṣàbólà ìgbà. ṣàbólà ọjọ́ kan lọ bí. Ìwọ sábà fún yẹn ọ̀rọ̀ yẹn. Ọ̀tẹ́dọ̀lá ń kọ́ ọjọ́ kan lọ bí. Ọ̀tẹ́dọ̀lá ń kọ́ ọjọ́ kan lọ bí. Ó yá Zulijala ni wàlíkìrọ̀ mi, ògo mi. òkú yọ sí rere. Gbogbo ice gbogbo wọn tó mọ wá ṣe ámìlẹ̀ kẹ́nẹ̀. Àmín ya Allah. Èmi ò mọ orí kọ. Alhamdulillahi. Gbogbo ẹ̀yin àgbàlagbà mọ́ kí yan. Asa kaza wa kaza. Kí àáfà tó bá fẹ́ ròyìn ni tó bá fi gbéraga ròyìn máa lórí òpè. Alhamdulillahi. Torí kò sí bó ṣe lè tó èmi máa bẹ̀rẹ̀ kí ẹni tí bá tún wá bẹ̀rẹ̀ kí ẹ kí ló fẹ́. Alhamdulillahi. Mo mọ oògùn tó mú gbogbo ayé tí n bá sà ó máa mú ẹ kò sí bóyá máa ṣe. Anakumullah. Ìtẹríba ni oògùn tó mú gbogbo ayé. Kò dẹ̀ sẹ́ni tí màá sà á sí tí ò ní mu. Tí n bá bẹ̀rẹ̀ fún iṣẹ́ ní fún ilé o. Aláti àsáré tó ń sùn. Kódà tí n bá bẹ̀rẹ̀ wọn lọ pọ́n fún mi mọ́kà. Ẹ á bùsà ẹ gbé fóònù lẹ̀. Ẹ gbé fún lẹ̀. Ẹ má bínú. Àfa ayé àkù. Bàbá àgbà Ẹ fi fóònù lẹ̀. Ẹ gbá ń kì gan pàápàá. Bàbá àgbà mà nábì. Ní jọ́tọ́ lòun dá yín. Alájà wa rìkọ́ yá ti Gawat. Ẹ bá mi wà fún àwa yìí. Ọlọ́run lo extra time lórí wọn. Bẹ́ẹ̀ni, Ọlọ́run fàyè ilẹ̀ dá wọn ni. Wàláyì. Alẹ́ wa sálẹ̀ ni ọmọ ànábì. Alẹ́ ni bàbá àgbàlagbà. Àwọn tí wọ́n ń gbé wa nìyẹn. Ó yẹ sọ jẹ́ ká onílù yóò sí mbẹ́. Àwọn jasper ò sí bọ́ ń dùn mí. Bàbá ọmọ ànábì nìyẹn.
àbára balẹ̀ amúfẹ́ bàbá ọmọ ànábì jókòó pẹ́lẹ́. alájà ẹ bá mi bẹ̀ wọ́n kí wọ́n fúlù mánà stage àìlè ti kọjá boys. wọ́n ní mo ṣe súnfì mo ti di ìṣòro mi. ẹ bá rí mi ẹ̀wẹ̀ ìṣẹ̀lẹ̀ wá pa ọjà mi. wọ́n ní ọ̀gá yìí sún ní sókè mọ́ bàbá nàìjà ní nàìjà ní nàìjà ní àìsí. àbára balẹ̀ lẹ́yìn gbogbo ọjọ́ tí mo ti wá bá yín darí ètò láyé èyí mo fẹ́ mọrú ẹlẹ́dàá tẹ̀ gbé wáyé. eléyìí tẹ̀ dúró yìí bẹ́ẹ̀ ṣe wò pé sí ayé yín onílámọ̀nà sọ́rí tù. ààrẹ ti ní bìdáyà tí a. láti ìpìlẹ̀ tó fi dé báyìí kí ló yẹ kí ẹ sọ. 120,000. kí ló dé. ẹ kì í ṣe èyí. bí pẹ́ kéré wọn nù ni. ó nídìí tí mo sọ. ẹ pàdé. wọ́n ó nídìí 120 ẹ nídìí. 120,000. ajáde ní 120,000 tí a bá rí. mo sọ mádàmù ní kí n má fọ́. wọ́n ní má ṣe kí ni. ó yà Muhammad àrí ẹ̀kọ́ dẹ̀ kì í ṣe ṣèlérí àìrọ̀. àbá àbàlá bẹ́ẹ̀ ti dúró ìtàló máa jáde lówó 10,000. wípé ọ̀rọ̀ yìí tọ́ pẹ́ àwọn èèyàn tẹ̀ wà lẹ́yìn yẹn mọ̀yàn. ìgbẹ́jà tí kó wa wá ní ọjà yìí èyí mo fẹ́ tu yín láṣìírí tí ò bá gbé 120 ẹ lọ máa ṣe kọ́bíà. àzà kàzà wà kàzà. wọ́n ní láago mélòó mo fẹ́ ni tó máa ṣíwájú àbọ̀ àbàlá 10,000 kódà ó lè jẹ́ni tó wà nílé. nínú tí bàbá yìí ti gbá ọ̀rọ̀ ẹ̀ tọ́pẹ́ ó máa dùn mí gan ó máa dùn mí gan. bẹ́ẹ̀ ni mo bá transfer o láti máa wọlé ṣiṣẹ́ bá kàkà nọ́mbà wa. àzà kàzà wà kàzà. nítorí àgbáyé náà láwọn ẹ̀ fún ayé náà ló tó fi dùn ṣé kàkiri náà fún ayé náà lò. nígbà ta ló máa ṣíwájú ṣáyé náà lè fẹ́ ṣíwájú kò dáká yìí bá ṣíwájú ẹ ti ẹ̀ lọ ẹwẹ̀ yìí báyìí bí àfà bí àdúlé bí anybody ní fẹ́ 10,000 mọ́ṣáláṣí wì gbogbo ní ẹ̀ṣọ́ ẹ̀rọ ọjọ́ ẹ̀rọ kan ní fún. ẹ̀dúró báyìí ẹ̀rọ 10,000 tí yóò máa fi kì í. ìyá tó dúró yìí ẹ wo iye tó fi kiri ń dùn mí o ó ń dùn mí gan. ìyá tó dúró yìí oyè tó fi wọ́n jẹ wọ́n ti ṣiṣẹ́. àbáwọ̀lá ọdún àwọn yàrá wọn àwọn ará wèrè nígbà ìmọ̀ pẹ̀lú nígbà ìdàgbà yìí ìyá yìí bí ọmọ ó jẹ jáde ṣèkìrì yẹn lẹ́yìn gbogbo ọmọ yìí lẹ́yìn ìwọ ọmọ yìí lẹ́yìn wọn ò tí ì lè tó mú lọ́wọ́ yìí àbáwọ̀lá akérèdè ẹgbẹ́ wa 10,000 mọ́lá ẹ má pèsè kí ẹ lè ẹ̀yin náà ẹ má tẹ́lẹ̀ kèrè fẹ́lẹ̀ lọ́wọ́ yìí tí bá rí ìṣẹ́ntì mi lè parí sí ẹ̀yọ̀ báyìí ló mọ̀ ọ́ pọ̀ akérèdè tí wọ́n ta ló tó bẹ́ẹ̀ jáde àbáwọ̀lá akérèdè kọ́ ní kẹ́lá ṣàfáàfó owó 10,000 ó ní mélòó 5,000 ẹgbẹ́ mi kò yẹ owó láì kàwé tó fi lè ó dà ẹ má kó sápò ọkọ̀ mi balẹ̀ fún yàrá ó di 15 àwọn àgbàlá orí owó ta wà akérèdè ẹ̀ lọ àwọn olóyè ẹgbẹ́ yín ó dà mo ẹsẹ̀ kiri àwọn àtàwọn lọ ẹsẹ̀ kiri. fọwọ́ àgbà ẹ̀wọ́n àgbè níjẹ́ ta lọ ṣe kó máa báyìí. ìdí òro ni. ìdí òro kọ́ ìdí mọ́ ń gbèrò. eléyìí. ẹ̀ka. the sum of 5,000 naira àfọwọ́ Ibrahim kò ní bàjẹ́ fún yín. ó lè lò ẹja máa lọ àbá àbàlà lórí ọgbẹ́ inú ẹ̀kọ́ yá. alihamdulilayi. ìyá àdìrí wàláyé àṣẹ máa ṣe mí. Rabbil alamin nàlá. ó yẹ kí wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ àmọ́ mo fẹ́ kí wọ́n mọ̀ wípé àfi wèrè jẹ̀yà àdìrí. ìní àmì bí bàbá yìí. àfi àwọn jẹ̀yà àdìrí. ròyìn jẹ́sẹ̀. ó ní oníwákà kan ní ó ní ó yẹ kó lè gòkó ilé. Bàṣọmọ ládé gòkó. ó ní ó yẹ kó lè gòkó ilé. Bàṣọmọ ládé gòkè ṣe bóyá.
abáwọlá wọn náà wọn máa jù bẹ́ẹ̀ lọ. láti ṣàánú wọ́n ìyá tẹ̀ ọmọ bá mi tó owó yìí ẹni wọ́n máa jù bẹ́ẹ̀ lọ àná. iná òróró kò lè tó lókè láyé. ẹ kọ́kọ́ náwó báyìí ẹ ṣe báyìí ẹ bá ti lọ sókè tó wọ́n yí bá pè wá náwó pé wíńdà. ṣé bẹ́ẹ̀ni kì í lábọ̀ ká tó mi yín ọ̀kọ̀ọ̀kan. ó yẹ ká wálẹ̀ náà mẹ́tọ́ wọ́n yẹn. ẹ jẹ́ ká dúpẹ́. látọ̀dọ̀ ọdún pọ́ọ̀sì yìí gangan málàmù ni Madam. málàmù òjòrò kanṣu Council of òjòrò Ojo. no ẹ lọ wá 5,000 kẹ́lù mọ́ wa Hello, kíákíá. ó ní ìdí tí mo ṣe lọ bá wọn ó ní package Package. ayé ẹ̀kọ́ látọ̀dọ̀ yìí ní pọ́ọ̀sì yìí ló Alpha Lahum. ó ní yẹn tà ń lọ ìyẹn mo pè é 41K. ẹ ní rán wọlé lẹ Kò sí jọ́lọ́. ẹsẹ̀ pọ́ọ̀sì gbà Ẹsẹ̀ jíjọ́ sí. ẹsẹ̀wọ́ sẹ́yìn ní ẹ̀ṣẹ̀kú ẹ̀ ń bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ ìlọ kí sí Ẹnà ká sí wọn. akéwèjì Ẹyin. wọn ò ní fi wíṣẹ̀ pàtó ẹsẹ̀ yìí Kásá wàrà gò. mo ń fẹ́ ọkùnrin tọ́rọ̀ ẹ̀ máa ká. àwọn àfọ àwọn àgbà àwọn ni wọ́n wọlé yìí àwọn adégòkè bí a bá àwọn wa ti dòkó tán ọ̀dọ̀ yìí nàpọ̀ ẹ̀ kí àdéhùn máa mú wa kalẹ̀. wọ́n á ní. àwọn ti di kẹ̀kẹ́ lóbìnrin Bẹ́ẹ̀ni, ó ti wà. bọ́ọ̀lù òmìnira tó bá wọn máa níbi wọn ládùú báyìí ló gbé mi Ó já free. online. Free ló wà. mo kí bàbá àgbàjá yìí ọdún alá. أهلا وسهلا ومرحبا من إمام الأجل بابا الإمام أكبر الإمام الجامع الإمامة الكبرى دون الإمامة الصغرى بابا الإمام أكبر كيما ما ولي ọlọ́run kó jẹ́ kí á ní wọn fẹ́ ọ̀dẹ̀kùn náà fi ń ti sọ́ọ́rì fi bọ́ǹsù sọ́ba àtẹ̀lé tí wọn láti ẹ̀rọ ọlọ́mọṣà járe wọn pẹ́ insha Allah ọba wa ní járe ìṣẹ́lá kò sọ́jú kan ẹ̀yọ́jú bẹ́ẹ̀ kálíbà tètè ṣe bẹ́ẹ̀ kọ́lọ́mọṣà wà láti dẹ́bi lọ́dọ̀ ọlọ́run gbogbo àwọn àgbàlagbà nígbà ẹ̀rọ jẹ kárí ní pẹ́ ọba yìí olóyè pẹ̀lú ẹbí rájà wa àrùkáyà járe wọn pẹ́ náà hàwùlẹ̀ wà láàkú wọ́tà ìlà ìlà alhaji wa baba wa sheikh alhaji isahak wa Adégòkè Jaiz bí wọ́n ti dúró yìí àwọn fúnra wọn náà ń ṣe ìyàwó lédèlédè kan náà fọ́ ọba Adégòkè owó náà rèé o tíríkà aṣáájú tó ń dá mílà tó. ó ìbọ̀dá mi 1,000 naira adi Ibrahim alàkọ̀lé bàjẹ́ 1,000 naira gbogbo ata amájáde sí ìyá wa 1,000 naira owó àwọn àkù ẹ̀ẹ́dẹ́gbẹ́ lọ bí ájà òkèèdà gawat àwọn eléyìí authentic ájà òkà wọ́n ṣe kíní kan jẹ́ kan ní kóńtàmù kan bóyá nìyẹn fún aláwọ̀ dòdò wọ́n sì fún àfáàná ní 250,000 àfáàyàn bẹ́ẹ̀ lè gbàwé bàbá àgbọ̀dìl akíwọlé wọn ọlọ́pọ̀sà ní kárí wọn pẹ́ alájà àgbà tí wọ́n yóò ti rí léde yóò wọ́n da sí náà ni ọlá àwọn ọmọdé ta wọn jáde ọlá àyájẹ ta wọn jáde owó ní kọ́ máa fọlọ́ gbé wá ikọ̀ máhálà mímí ṣíyátìkò ọlọ́pọ̀sà ní ká àwọn fún àwọn pẹ́ bàbá Jaiz ọlọ́run ní kí ó bàjẹ́ kọ́dọ̀ gbé lẹ̀ ẹ̀fọ́ àlọ́ àdúrà ọmọ ànábì ìjọba ìjọ náà kọ́ ó yẹ ìyáálé kan náà bàbá àmọ̀déwù akíwọlé ìsà ọlọ́pọ̀sà jẹ́ kárí pẹ́ aláàbẹ̀kọ́ alájà wa rọrọ̀ ìyá àdínì àpọ̀lọ́dọ̀ ẹni ṣeréṣe ayákùnmọ̀lá bàbá ìmọ̀ wọ́n tàn ìmọ̀ bẹ́ẹ̀ gba àwọ́dù àwọn máa kọwọ́ àwọ́dù àtùkọ̀wọ́ àgbà àti mo fẹ́ gbà á lẹ̀ gbogbo ẹ̀ lápapọ̀ àtọwọ́ àwọ́dù àti àlùbáríkà àti mo fẹ́ gbà bàbá Adégòkè náà ni wọ́n ní gbogbo ẹ̀ wọ́n ti rà á lẹ̀ látàná kó tó dè mí insha Allah eléyìí kọ́lá àkọ́kọ́ yín kò ní jókòó fún yín o àwọ́dù ti ń bẹ́ẹ̀ ní Jaiz ó bẹ̀ẹ́ lé 1,000 níjọ́ tí mo dé ọ́fíìsì òun lè lárúgbé kí ló dé ẹ̀yin nìkan lè wà láyé ni ọ́fíìsì ọ̀tọ̀ tílé ọ̀tọ̀ bí ọ́fíìsì ọ̀tọ̀ ọlọ́run ní tó bàjẹ́ lẹ́yìn bá ta wọn ní fọláwọ́dù ọlọ́run kankan ní àwọ́dù yín ọlọ́run ní ṣẹlẹ̀ ìlànà fún yín ọba àwọn ọmọ sọ bẹ́ẹ̀ rájà ọgbẹ́ ìmọ̀ ẹ̀fọ́ àlélẹ̀ ọlọ́run fún àgbà ìgbà sí àyà kàrọ̀
pẹ́ àtọwọ́ kí ni a ti mọ́lẹ̀ ó yẹ ẹ̀yin náà tẹ̀lé wọn ó yẹ sọ́kọ̀tì. Adéfọ́lú ó pé ìyá wa tẹ̀ wọ́n pẹ̀lú wọn pé ọmọ lẹ́ẹ̀kan náà. Gbogbo ẹni bá mọ̀ ìyá wa ìyá àdínì àhájà wa kò tí. Ẹ bá ní Allahu Akbar ó déyàn méjì ó déyàn méjì ẹ dàpọ̀ èmi ìfẹ́ kọjọ́ lọ ni àwọn tí wọ́n dúró tí mo bá sọ̀rọ̀ ìmọ̀ kọjá wọn láta lọ wọ́n kọjá bẹ́ẹ̀ ó ní ó kọ̀yàn mẹ́jọ ọ̀ya ẹnì kẹta ní mọ̀ wáyé ìyá àdínì wọ́n mọ̀ ọ́nà mọ̀ wáyé alájà Ibrahim ọ̀ya alájà ọ̀pẹ. alájà ṣàlùfẹ́ ọmọ bẹ̀rẹ̀ tó yáyí ni olórí ẹ̀yìn ìdásíwájú. àmọ̀rí ọlọ́fin nínú 15,000 owó ọpẹ́. òṣùpá àdínní ni. ẹ̀mọ́lẹ̀ kan náà tó ti ẹjọ́ kó sí tòsí àfẹ́kẹ́jọ́ kó sí jìnnà tábà tí ń pè ilẹ̀ kan náà àtàwọn olóyè ìdá àtàwọn ọlọ́ọ̀dì káyọ̀ tí wọ́n ṣe pápápá nítorí táyì ó ti gbẹ́jù ká tó bẹ̀rẹ̀ after 2 la bẹ̀rẹ̀ ọlọ́gbọ́n ìgbàjọ́ sí. aláàjì yóò sún fún mi ọláyíwọlá. ẹ máa lọ sí ìyá yìí. gbọ́dọ̀ mọ́ sún fún mi ọlọ́run bá ìgbàjọ́ sí. gbogbo yín kọ́ tó lọ kí. ọlọ́run bá ìgbàjọ́ sí. aláàjì Ibrahim mi Bashiru. bàbá wa kàmọ́hù dínní mi wà lókọ̀yà sàké. ògùn ọlọ́run àjọyọ̀ àjọyọ̀ ṣèkó ní ẹ̀dọ́ ìṣẹ́jú pé mo bọ̀. fádà òdìdé. ẹ bá fún wa ní 5 million nínú tọ́lọ̀ ìṣèfún yìí ni àbí tí ọlọ́wọ́ bá yọ yín síbi ìlókun tọ́lọ̀ bá yọ yín sọ lẹ́nu ẹ lè fún wa ní 10 million. 20 million. ẹ ti ṣe bẹ́ẹ̀ ẹ ti ṣe bẹ́ẹ̀ ẹ ti ṣe bẹ́ẹ̀ ẹ ti ṣe bẹ́ẹ̀ ẹ ti ṣe bẹ́ẹ̀. àpótí owó àpótí owó. ẹ ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe. ìbànújẹ́ ọ̀rọ̀ ní wọ́n kọ́ lẹ̀ ní sọ́mọ̀ wọ́n tún kọ́ lẹ̀ ní ẹlẹ́mí gbogbo tí ẹ bá ṣe bọ́lọ̀ lẹ́mí àmàlà ìbò kọ́ lẹ̀ lókè lọ ní sọ́mọ̀ àwọn ẹlẹ́tọ̀ ilẹ̀ yìí wọ́n tún wá kọ́ lẹ̀ bí náà ọlọ́mọdé àyà kan tí mo bá sọ̀rọ̀ ní ascos lóṣòdì ó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ní gbogbo orí àwọn ẹ̀yin ọkọ̀ gbé ní yòókù yìí sẹ́yìn lè fún ọlọ́ọ̀ni 5 million wọn náà ìlà sí kẹfàárọ̀ ó ní àpá ó ní mo lè fún ọlọ́ọ̀pọ̀ àyè náà lọ ó fún yín láwọn ẹlẹ́tọ̀ ọ̀nà ọlọ́mọdé ó pàdé fún yàtà àádọ́ àwọn akúntẹ̀sì ní èkó ọlọ́mọdé ó pàdé fún yàtà bí mo ti sọ fún ọlọ́run ó lọ fún 2 million ọlọ́run fún wa ní 100,000 naira sọ pé aláwọ̀ àkọ́bẹ̀rọ̀ pé ọlọ́run tóbi fowó ẹjẹ́ á kí ẹni tó lè ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní sẹ́kọ̀ọ́ ló wọlé lọ́wọ́ ẹ láti láti ṣe ábẹ́rẹ́ fún wa nígbà tí ẹ náà máa pè fún wọn àpàrà tí wọ́n ti káyọ̀ ọ̀rọ̀ yìí lọ́mọ kan náà wà á sí sí i kàládà ẹgbẹ́ ọ̀sẹ̀ sí ọ̀sẹ̀ ẹ fi yẹn lọ́wọ́ wọ́n yà èèyàn kọ́ ọmọ náà dídé wọ́n yà àpótí owó. wọ́n yà 100,000. ọlọ́run ló fún. ó yà kọ́ àwọn tí wọ́n ti lọ́wọ́ wọ́n ti lọ́nà wọn lọ yìí. àyè ọ̀nà ọ̀rẹ́ ẹ̀sìn lọ́sẹ̀ tí tí wọ́n bá lè lè lè. ó bẹ̀rẹ̀ ẹni orí ẹbí kù àkòrí ara ẹ̀kọ́. ọlọ́run ló fún. àpótí owó. wọ́n ti lọ́nà wọn lẹ́yìn. tí wọ́n bá lè lè lè. ẹni orí ẹbí kù àkòrí ara ẹ̀kọ́. wájú ọlọ́run ẹgbẹ́ ìgbélé wà dùn àwọn mẹ́tàlá lọ lọrin ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ ìgbà nílọrin ní tẹ́fọ́ wa owó fọ́tò Alájí ẹ̀nà ọmọ bíbí. àwọn mẹ́tàlá lọrin ó sọ̀dì pé ṣe pa padà lọ jíṣẹ́ Alájí Nurudeen ṣe pa padà lọ jíṣẹ́ ọlọ́run ní gbẹ́sọ́ ọlọ́run ọlọ́run fi àlùbáyé Bámi Muhammadu Mustapha ọlọ́run fi àlùbáyé sí nísìnyí bàbá wa ṣì fi máa mú gbogbo fádé yìí pátápátá. ọmọ ìlẹ́gbẹ̀ẹ́ ọmọ kọ́kọ́ ní sọ̀rọ̀ ní Alájí aláǹdí wa ọmọ yìí ti ń lọ́wọ́ látàrọ̀ ọ̀dọ́ ìwọ lọ nísìnyí aláǹdí wa lóòrò ní àwọn náà ní 50,000 naira pé ọlọ́run tóbi dáadáa ẹjẹ́ rí ẹjẹ́ ká kí àwọn tí wọ́n fẹ́ ṣe dáadáa báyìí o
àwọn akọ́lẹ̀ ṣe fún wàláhì ọlọ́tẹ̀ ṣe fún ọlọ́tẹ̀ wá ṣe fún yẹn náà ní tùmọ̀ pé ìgbàgbọ́ báyìí wọ̀ ọlọ́wọ́ fún àwọn ọjọ́ náà ọlọ́dúnwà ẹ fún èmi ní 10,000 tí bá tó dẹ̀ ó bẹ́ yóò sí lọ́rùn lóòrùn ẹgbẹ́ sí lẹ́gbẹ́ ẹni sílẹ̀ àwọn mẹ́ta ń lọ lọ́rin ẹ fún èmi ní 10,000. Ìbànújẹ́ ò ní kan ẹ̀ o. Ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ bùkáyà tí láàrin sí. Àwọn alága tí wọ́n ti wá nílé. Gbogbo alágàdà. Wọ́n náà wọ́n ní sọ́wọ́ bíi ní sírísì àwọn ọ̀nà. Bàbá ọ̀jẹ̀ ẹ máa sọ fún mi, ẹ máa sọ fún. Bàbá àfin. Oyè tí ká ṣe fàájì fẹ́fẹ́. Bàbá ọ̀jẹ̀ àti bàbá àfin ẹ bẹ́ẹ̀ ni Ọlọ́run sínú kẹ̀yà tó dé. àwọn méjèèjì. Bàbá ọ̀jẹ̀ Ọlọ́run sínú kẹ̀yà tó bàbá dé. àfin pé Ìṣẹ́jú kan lè wọ́n ní. Ọlọ́run máa sí dání. ìṣẹ́jú kan lè bẹ̀rẹ̀. Bàbá wọn yìí ló ń ẹja bò bẹ́ẹ̀ nísìnyí ṣáàlà àwọn olóyè wa tí wọ́n wà kalẹ̀ akíwọn ẹkùn náwó èyí tẹ̀ ṣe léde oríire ni orígbó ní kẹ́yìn rẹ̀ fún yóò. Àmín. Àmín. ọ̀la tó ga àgbà á. gbogbo àwọn tí wọ́n ṣe ń dé sí ọjọ́ àgbè yìí àti ẹ̀yin náà káàbọ̀ ọlọ́pàá ṣàlékún dáadáa fún yín. a lọ síbi ọba wa tí wọ́n bá dẹ̀ra ẹni mi ò ní ṣàṣetì ẹ̀ tàbá yìí. adé gbogbo tí a bá ti sọ bí àṣẹ ti gùn àwọn táwọn tó gbé yìí kan bẹ ní jẹ́bù wọn ẹni mi ò ní ṣàṣetì ẹ má jẹ́ ìdáyé náà mọ́ ẹ ti gbìyànjú owó ìkú 4,000 naira ẹni mo ṣe wọ́n tẹ̀ mo pété lẹ̀ mo wá gé sí 50,000 bàbá 4,000 alájì ẹ̀yẹ fún wa ní 4,000 yóò ṣe ọ̀bọ̀ yìí ẹ fún wa ní 4,000 ẹ má ṣe transfer káàsì ń jẹ lọ́wọ́ yìí. ó ní ẹ̀dá ní tó bá ní ó dà ẹ̀já tó àwọn ẹlẹ́wẹ̀rẹ̀ àwọn olétò kọ́ọ̀lẹ̀ wọ́n tún wá kọ́ọ̀lẹ̀ ní sánmọ̀ gbogbo yẹn tẹ́wọ́n náà ẹ ṣe tó dùn mọ́ni púpọ̀ ẹ gbà bí owó ẹja ká fi yàwó dálẹ̀ wàlá ìlàsì Ìlọrin làwa a sì máa ń fìlú yẹn proud wípé nígbà àdúgbò tí yín lọ nígbà àdúgbò tí yín àwọn ọmọ àdúgbò wọn. erugu ẹgbẹ́ ẹni sòrò àwọn alẹ́gùn náà kọ́fẹ́ gba ọ̀dọ̀ abẹ́lẹ́gùn náà fẹ́ gbà wọlé bàbá lẹ́rùbù ara alẹ́wájà ẹ jẹ́wọ́ ọlọ́pọ̀lọ́ àbálẹ́rùbù wọ́n parí wọn ní àjà kò tí ì dùn bí oṣù mélòó lọ wọ́n làwọn àṣìkò bàbá náà àwọn àṣẹ ni wọ́n pè é wọ́n sọ fún ọlọ́run ẹni yìí lóun fẹ́ máa jẹ́ ọyìn bá tèmi wá ni ọlọ́wọ́ ẹni Allah orúkọ tí ń jẹ́ náà lọ gbogbo mi tẹ bá dé ẹ máa pàdé àná ọlọ́run ìtẹ̀sẹ̀ fún ìtẹ̀sẹ̀ yẹn dùn wọ́n mi púpọ̀ àná ọlọ́run máa jẹ́ ti gbogbo yín ìyá yẹn máa gbé lọ ṣé fún mi lówó àdúrà àbí kí wọ́n bẹ́sẹ̀ rìn lọ́rùn ó yá ìyá wa tó bá wé gèlè ìwọ náà mú àdúrà yìí wà tó bá kọ lára bàbá ẹ mú wá ẹlòmíì bí mo ti ń ṣàdúrà látàrọ ẹlòmíì ò lè sàánù mi kó jẹ fún mi àbá yìí wọ́n náà gbà ó lóun ti fún mi lọ́wọ́ sí mi lọ fún ní ìta àfilẹ̀ èmi kọ́ lọ fún ẹjẹ́ mọ́ là ẹ̀hìn ọ̀yà tani ọba àwọn egéle yá àdínì yá àdínì àwọn náà sí ládùúgbò akẹ́ fún yín gbogbo bàtẹ́ bá rántí ọjọ́ òní on the 28th November 2021 tẹ́ẹ̀ rántí pé ọjọ́ ẹ̀ ni wọ́n wé ní gèlè yá àdínì ẹ̀gbọ́n wa dúpẹ́ bí ọlọ́run kò ṣe láti gbà náà ibẹ̀ sí ní dáa sí ayé àwọn ibẹ̀ sí ní dùn iṣẹ́ ibẹ̀ sí ní lọ síwájú bẹ́ẹ̀ lọ́ba bí ó ṣe fún yín ọlọ́ọ̀kùnrin tó dúró yìí ọlọ́ọ̀kùnrin tó dúró yìí ọlọ́wọ́ àfáwà níwájú ọlọ́run ó yá àwọn àbàlá ká mú gèlè ya ẹni kó bá ń lò ó ẹ bá ti abẹ́ sọ́ọ̀fẹ̀. Ìṣàtúntò nìkan ìbò ọ̀dọ̀ iṣẹ́ ńlá. Onídò tútù. Mójútó máa wọ ẹ mójútó.
Òkèlè yẹn bẹ́ẹ̀ dúró. Kó dúró, kó dúró. Ṣé kí n lọ lókè? Wọ́n ní ẹ̀fọ́ owó wẹ̀ kó máa ta kókó. Ẹ̀fọ́ owó wẹ̀ ẹ̀. Ìyá wọn ta ló ní ẹ̀wẹ̀ tán. Ẹ̀yin lẹ́nu káwé. Ìyá àdínì. Ọlọ́wọ́lọ́wọ́ lùkà àyàtúlá omi sí. Wọ́n ti wé látòlí lọ. Ìyá wa hájà Mọ̀tíyàtúlá. Mọ̀tíyàtú. Wọ́n ti di ìyá àdínì ẹni Allahu Akbar. Allahu Akbar. Alájà Mọ̀tíyà. Ẹ wá náà ló àwọn ni wọ́n ní o àwọn náà ní. Ẹnu rẹ̀ àdínì. Ẹ náà ló. Ẹja wa ló pátápátá. Ibi tẹ́ ẹ bá gbé sí, ìyá wa náà jẹ́ ìyá àdínì. Ọlọ́run fi bẹ́ẹ̀ ilẹ̀ láíláí o. Ẹja ṣe á ní ìsìn náà ẹ̀rọ fún àjẹrọ yìí. Ọlọ́run ẹ̀yà kan wọ̀ ẹ̀kọ́ dáńtọ́ ìgbà yìí. Láìpẹ́ bí akúnyà ní kíyà. Àkọ́kọ́ àbẹ̀dà ìlà ní Muhammad Nabi Bashir Ọ̀gbẹ̀rẹ̀. Ìyá àbí àṣà náà ṣe kí sì máa ṣe ní mọ̀rọ̀ yìí náà. Bàtà tó tún náà dìde náà kalẹ̀ àkọlé ìṣòkè. Ẹja ṣe á ní owó àdúrà ní. Ìyá gbogbo àwọn tá a tẹ̀lé wọn wá. Alájà Mọ̀tíyàtú ni o. Bàbá lálùbáríkà. Kẹ̀lẹ́kẹ̀lẹ́ níjọ́ àgbàlagbà. Alájà Mọ̀tíyà. Gbogbo apáta àdékábàámọ̀ kí a lè lélẹ̀ ìfún. Àmọ́ ọlọ́run tó ga ọlọ́run ó ṣe fún wa. Ìjọba gbogbo ọba ọlọ́run sọ ní wàhálà ní wàhálà ẹ̀ka ọ̀pọ̀. Má ṣe sọ́ra tẹ̀lé fáàtì à. Ọ̀làdé bíbá ọlọ́run ní ọ̀lẹ́ ayọ̀. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ẹ̀yin lẹ́ni àkọ́kọ́ tó jẹ́ yáàdì nínú ìdọ̀rọ̀ àmọ́tòlá. Àmì Alájà Mọ̀tíyà. ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà lẹ́yìn ìlú. Adéfúnlò. wá ìmọ̀ sí gbogbo tí kò rí sí gbogbo tí ń jẹ́ dùnú. Ìyá àdínì. subahana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala Àmì ìtàsákù ìjì wa níbi sísàlọ̀. Ànábì. Olóyè fẹ́ sọ ní kí wọ́n lọ. Ada àgbáyà tó ga wá. Àmì ìtàsákù ìjì wa níbi sísàlọ̀. Aláàjì wọn olóyè ní kí làá fẹ́. Ajítajà bàjẹ́ ọ̀pọ̀ ìjọba ti rí dárí. Àbá àtàwọn púpọ̀ ẹlòmíín ṣe fún kàmbáyé. Ìmọ̀ tẹ̀lé yìí lọ. Ìlọrin àwọn náà lọ. Fọ́kùn 53,000 ní sàṣetì. Ẹsẹ̀ ámínà. Àṣetì oníwọ̀rọ̀ gbogbo yìí. Ọkùn 1,000 naira. Ọkùn 2,000 2,000 ní mú bọ̀ tẹ́lẹ̀ dúró. Ẹni Allahu Akbar. Níjọ́ tí ìyá wa. Ọ̀ya wọlé tẹ́gbó yìí. Owó àwọn ìyá méjèèjì. Àwọn ìyá wọn ní kẹfà àwọn ní kankan o. But àmọ́ ọmọ síbẹ̀. Ẹni sùúrù ni. Ẹ máa ní sùúrù gidi gan. Ẹ ṣeun. Ọ̀ya owó àwọn ìyá wa. Ibi yìí ló fẹ̀ tó báyìí lọ. Ẹ má bínú. Owó àwọn ìyá wa ni. Ẹ má wọ mí o. Àwọn náà ni wọ́n nìkan wọn o. Ẹ dákun ẹ dákun ẹ dákun. Gbogbo ẹ̀ bá tẹ̀ wá ń bẹ̀ o. Ẹ dákun ẹ bá sọ fún ìṣòwò yìí. Àwọn ìyá ni wọ́n ní ẹsẹ̀ wọn lájà. Ayé kó dání báyìí náà. Ẹ mọ̀ dání báyìí. Kò sẹ́ni tó tún fi kọ́ mọ́. Ó ti débẹ̀. Ìyá olóyè Òṣùpá àdéhì. Ó yẹ. Owó yìí sì láti rí. Àbẹ́yìn wa ń gbà fọ́ lọ́wọ́. Ọlọ́wọ́ àfi tí kò tẹ̀lé rẹ̀ bẹ̀ ọ́. Àwọn ẹrù rẹ̀ yìí tó bá ṣe fún ọdún báyìí lọ. Ti ẹ̀yin náà ni wọ́n fi ṣe. Ọba tó ní káńsù lọ́dọ̀. Ọlọ́run dá kókó sábà bẹ̀rẹ̀ ọ̀dùn àánú sọ́dọ̀ ẹnìkan káyé. Kó wọ́n gbà áyísìkì sọ́dọ̀ ẹnìkan. Olóyè ẹ̀yìn àmú kàkà wa. Ẹ̀dáwọ̀. Ìyá olóyè Òṣùpá àdínì. Òṣùpá ẹfún káàkà lọ́kà tó máa ń kó lóye kọjú. Olóyè ẹni ẹ̀ ní kábàámọ̀ lẹ́yìn òye yìí. Ní kábàámọ̀ lẹ́yìn òye yìí. Ìyá wa ṣe rí Fátúlà.
ọlọ́run níjọ kábàámọ̀ lẹ́yìn òye yìí àgbáyé kọ́lá àlùkò ẹ̀yẹ kó tó bá ti wòye dání ẹ̀yẹ kó tó bá ti wòye owó ṣàtòwó jẹ́ alájà ẹ̀ tẹ́ wa dúró alájà aláwàdà ni wọ́n ẹ̀ ní sunkún lágbára ọlọ́run ẹ̀ mọ̀ ẹ̀ ayọ̀ ni o ẹ̀ ní sunkún ìbànújẹ́ ọ̀ya wọ́n sì fẹ́. ìbátúmí ọ̀hún ni ọmọ ìgbàlè ìbátúmí ọlọ́run iṣẹ́ mi ìṣàlùkọ́ ìbátúmí ìbátúmí kí iṣẹ́ ìbátúmí fún àdìjọ́kọ́ yìí ìbátúmí àwọn onímọ̀ adébíyì ìbátúmí àwọn ìbátúmí ìbátúmí ọlọ́dẹ iṣẹ́ ìbátúmí ọlọ́dẹ iṣẹ́ ìbátúmí adébíyì ṣáàdúrà. This is 21,000. Over to work, 11 you go. 21,000 in only over 4,000 there. Over 4,000 there. Over 3,000 there. How do you remember? Oh yeah, over 3,000. I know some here over 3,000. Over 3,000. You get that? Over 3,000 there. Ah, thank you, the sugar bear. Over 3,000. Over 2,000. Over 2,000. Over 1,500. Over 500. Over 500. But it's Baba, Alaji, sir. Let's go address. Come on. I select the loan. I did the 2,500. I did the 2,500. Because if I pay the cash, I did the 2,500. Over 2,000. Wọ́n yẹ wàá tẹ̀yẹ wọn gbọ́dọ̀ ìsọ́bí ìlú o. Ó ti di rọ́ṣì. Bàbá àlùbọ̀dì ẹlẹ́gbàá ẹlẹ́gbàá ẹgbẹ́ tó padà sẹ́yìn. Ẹlẹ́gbàá ẹ̀yin nígbà ẹ̀mẹ́ tí wọ́n bá wà sọ̀rọ̀ yẹn ẹ lọ bí akéwèjẹ fọ́ra yín. Ẹ máa ṣe fún ẹ látàárọ̀ káàrin wọn. Bàbá wa àlùbọ̀dì. Ìkòlè ní bá kí náà wọ̀nyí wọ́n ní ìkòlè ní bá dé. Bàbá àlùbọ̀dìyẹ àṣẹ ìkàhàj àtọ̀rọ̀sáàkì fọ́nlẹ̀ fọ́nlẹ̀ ọlọ́wọ́ ọlọ́mọ gbọ́dọ̀ yẹn tó gbọ́n máa rí. Bàbá ọlọ́wọ́ fi ẹ̀mí yẹn àbúrò ti ṣe ẹ̀mí yín ọlọ́wọ́ ti pẹ́ lórí dáadáa wọlá ọ̀yọ̀ wọlá kò wá ìlà àtẹ̀jáde.
يا ربنا يا ربنا أنت إله كلنا وأنت رب حسبنا وعبد رزاق شيخنا من له أفهمه وبركاته. عليكم السلام ورحمة الله وبركاته. Ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, oore àjẹjẹ tán rẹ̀ tá a mọ̀ sí àlùbáríkà tó máa bá gbogbo wa gbé. Àmín. Gbogbo ẹni tí máa ń gbọ́ ọ̀rọ̀ tí wọ́n ń sọ ìkọ́ bá wa ṣe àmín. Àmín. A dúpẹ́ fọ́lọ́run. Wa ní nílọrin lọ́hùn, wọ́n máa pa àwọn ọmọ kan nílà ń bẹ̀. Ẹni a bá sì pè nílà ń bẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ tán. Ìjókòó gbọ́dọ̀ tó bá a ṣe wà yìí, àwọn ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n wà ńlẹ̀ yìí, ká mọ̀ wá rárá wa létí. Gbogbo wa náà rí lẹ́kítọ́rà ló wà nínú bánà yẹn. Wọ́n ti wá ń pè torí ẹ̀ náà fi ṣe delay 30s látàárọ̀. Wọ́n tún wá pè lẹ́kítọ́rà ń sìn wọ́n náà wà ní bẹ́gà. Ẹ dákun ẹni ó wà bẹ́gà ẹni tí ń sì ń sọ̀rọ̀ inú ayọ̀bọ́ lọ́hùn ni mo ti wá àwọn ó sì padà. Àti mọ rúdọ̀f tá a bá pàdé nínú ojú ọ̀nà. Mo kí gbogbo ẹ̀yin àfáà tí ẹ wà níkàlẹ̀. Bàbá wa ọmọ ànábì, mo kí Ọlọ́run jàre yín pẹ́. Bàbá wa ṣífì ìmáàmù ní Fádèyí abẹ́ẹ̀kọ́. Ọlọ́run ìmáàmù wa Ṣáfi'í, Ọlọ́run mọ́sà jàre yín pẹ́. Mo fi ti kí gbogbo àwọn àfáà tí wọ́n wà ní apá ọ̀tún yẹn, mo kí yín púpọ̀. Wa ní nílọrin lọ́hùn, wọ́n máa pa àwọn ọmọ kan nílà ń bẹ̀. Ẹni a bá sì pè nílà ń bẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ tán. Ìjókòó gbọ́dọ̀ tó bá a ṣe wà yìí, àwọn ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n wà ńlẹ̀ yìí, ká mọ̀ wá rárá wa létí. Gbogbo wa náà rí lẹ́kítọ́rà ló wà nínú bánà yẹn. Wọ́n ti wá ń pè torí ẹ̀ náà fi ṣe delay 30s látàárọ̀. Wọ́n tún wá pè lẹ́kítọ́rà ń sìn wọ́n náà wà ní bẹ́gà. Ẹ dákun ẹni ó wà bẹ́gà ẹni tí ń sì ń sọ̀rọ̀ inú ayọ̀bọ́ lọ́hùn ni mo ti wá àwọn ó sì padà. Àti mọ rúdọ̀f tá a bá pàdé nínú ojú ọ̀nà. Mo kí gbogbo ẹ̀yin àfáà tí ẹ wà níkàlẹ̀. Bàbá wa ọmọ ànábì, mo kí Ọlọ́run jàre yín pẹ́. Bàbá wa ṣífì ìmáàmù ní Fádèyí abẹ́ẹ̀kọ́. Ọlọ́run ìmáàmù wa Ṣáfi'í, Ọlọ́run mọ́sà jàre yín pẹ́. Mo fi ti kí gbogbo àwọn àfáà tí wọ́n wà ní apá ọ̀tún yẹn, mo kí yín púpọ̀. Ní tún ọ̀la ṣe, Ọlọ́run kò ní jẹ́ kí iṣẹ́ ayé yín ó dojú. Wọ́n ní talẹ̀ lẹ́ẹ̀kẹta, talẹ̀ lẹ́ẹ̀kejì nínú àwọn onílàákàrè. Wọ́n ní ẹni tó sọ pé man àrídọ̀ ọ̀báwò, àwò mọ̀nà àrídọ̀ khaliqahu qabla an yalqa. Ẹni tó pé ńgbà tó wà láyé, ó ṣiṣẹ́ ìyọ́nú Ọlọ́run, ó ṣiṣẹ́ tí ó dùn mọ́ Ọlọ́run ọba rẹ̀ nínú kó tó dijọ́ tí ó wà lọ pàdé Ọlọ́run. Ẹlòmíì ń lọ, ó wálé ayé nǹkan ń sayé bó ṣe wù bí ẹni wípé kò ní mísàn tọ́lọ̀ ní káwá ṣe nílé ayé ń bí. Àmọ́ gbogbo ẹnikẹ́ni tí ń bá ń ṣe dáadáa, ẹ wo gbogbo àwọn alága wa lénìí, ẹ wo gbogbo wọn bí àfáà wa àlámú tí wọ́n ń darí wa bí wọ́n ṣe ń ṣe bí àwàdà wọn kìí sọ̀dẹ̀ o, kò sì bí nǹkan sẹ́nu, kò sì gbowó túláàsì lọ́wọ́ oníkálukú. Àmọ́ ń fọ Ọlọ́run kọ́ wọn lọ́rùn. Ẹni ẹ bá fọlọ́run kọ́ lọ́rùn tó bá gbà ó mọ Ọlọ́run tẹ́lẹ̀ kó tó débẹ̀ ni. Wọ́n wá ní onílàákàrí ẹlẹ́ẹ̀kejì mọ̀nà àrídọ̀ khaliqahu, ẹni bá yọ Ọlọ́run ọba rẹ̀ nínú yẹn pé ó ṣiṣẹ́ ìyọ́nú látàyé ń bí kó tó dìgbà tí ó máa wá lọ pàdé Ọlọ́run ọba rẹ̀, wọ́n ló nílàákàrí ni. Ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn onílàákàrí, wọ́n ní mọ́ńbà náà kọ́búrọ̀hù kọ́búlà áyùdẹ̀ kọ́là. Ẹni tó yẹ pé ńgbà tó wà láyé, ó ti tún sàárè rẹ̀ ṣe, ó ti mọ sàárè rẹ̀ sílẹ̀ kó tó di pé àwa gbé gẹ̀gẹ̀gẹ̀ níjọ́ kan àwa gbé débẹ̀. Ìyẹn làwọn kan tí wọ́n lówó, wọ́n wá misinterpret ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n. Bàbá wa kọ́lé tán sí, bàbá wa wọ́n wá ń kọ́ sàárè síbẹ̀, wọ́n gbẹ́ sàárè, ẹlòmíì agbẹ́ tìyá rẹ̀, agbẹ́ tìyàwó kìíní, agbẹ́ tìyàwó kejì. Àwa ń béèrè lọ́wọ́ pé ẹni tó tún sàárè rẹ̀ ṣe, tó gbẹ́ sàárè rẹ̀ sílẹ̀ kó tó di bá gbé síbẹ̀, òwe ni wọ́n ń pa. Kìí ṣe ẹni tó lọ gbẹ́ sàárè kalẹ̀ fisikálì, ẹni ó gbẹ́ sàárè kalẹ̀ ta ló sọ fún ọ pé inú sàárè yẹn là ń sùn. Gbogbo wa là á sì kú.
àmọ́ gbogbo akọ́là ní sàárè. So torí bẹ́ẹ̀ onílàákàrí ẹlẹ́ẹ̀kẹta òun lẹni tó ṣe gbé ó ti tún bí tí ń lọ ó ti tún ṣe gbogbo àwọn olóyè tèmi gbogbo owó tí wọ́n náà nì ẹni bá lérò pé ọ̀dẹ̀ ni wọ́n wọ́n yàtà kọ́bùlà ayus tàtàbà lọ́hù ẹni pé ńgbà tó wà láyé ó ti túbá ó ronú kùwàdà ó ṣiṣẹ́ ìdùnnú ó fúnra ara rẹ̀ béèrè alẹ́ tó máa lékún kẹ́ ẹ tó múra sí i torí pé ó níwọ̀n bá tẹ́ ẹ ṣe dé ká tó ro dáadáa yíròyìn ká tó pariwo yín fáyé ẹ tó wá ṣe léyìí ẹ yọ wa nínú ẹ gbìyànjú kẹ́ ṣe dáadáa ọ̀kan nínú àwọn ọmọ kéwú tó jáde lọ́dọ̀ wa ìdádí náà ló jáde obìnrin ni ńgbò wa ó wá dé Amẹ́ríkà ó wá sọ fọ́kọ rẹ̀ wípé àwọn ní pọ́jẹ́tì táwọn ń ṣe nílé ẹ̀kọ́ lọ́dọ̀ wa a sì ń kọ́ mọ́sálásí lọ́wọ́ ọkọ ẹ̀ wá láti Amẹ́ríkà ó wá tírèsì mọ́sálásí yẹn wá ńgbò wa débẹ̀ wá ní aláàjì ẹ̀yin lẹ fa dúró ààyè yìí lẹ̀ fọ́lọ̀ ẹ̀yin lẹ náà sójú ọ̀lọ́ ṣé ilé tẹ̀ ń gbé lélẹ̀ mo ilé tí n kún gbé náà lélẹ̀ ó ní ẹ wá sọ fọ́lọ̀ pé ọba tó lò yín fún iṣẹ́ rẹ̀ tó ní kẹ́ ẹ lè fa dúró ààyè yìí lẹ̀ fọ́lọ̀ wọn bá nílùú Èkó níbi tílé ti tà tílẹ̀ tà tí gbogbo ẹ̀ tà ẹ sọ fọ́lọ̀ ń lo àwa náà fún iṣẹ́ ti yín Ọlọ́run ti sàmì sí 2019 òun ni wọ́n wá bá mi dẹ́kì mọ́sálásí yẹn 4 million ni wọ́n ná. lọ́dọ̀ àwọn landlord association tó kù wọ́n mọ́ dàbí olówó ó ti yé ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n yé ságọ̀ ẹ̀ńkálukú bá ṣe iná ni ó gbà èmi á sọ pé mo fa alátún mo fa alátún mo fa olùwà mo fa alátún mo fa alátún Olúwa mi kò mọ bẹ́nìkan ẹ wá gbọ́. Olúwa mi kò mọ bọ́kùnrin ẹ wá gbọ́. Olúwa mi kò mọ bóbìnrin ẹ wá gbọ́. Ṣùgbọ́n bí ẹ̀san ẹ̀jẹ̀ kárọ̀ mọ́ ẹ̀san ké. Ètò ìyàwó ẹ̀jẹ̀ ò ẹ̀san ké. Ìyàwó lé ètò lọ rọ́kọ̀ bí ẹ̀san ké. Olórí ìlú tó yàn máa lé ẹ̀jẹ̀ ò ẹ̀san ké. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam. Jazallahu al-mudira. أبقى الله المديرة وحي الله المديرة. بسم الله الرحمن lábẹ́ pé àwọn ọmọdé lè lè lọ ìyá wa Àtúndé nígbà tá a kéwì jẹ́ wà látàwọn ẹ yára síbẹ̀ nísì ẹ máa ń lọ bẹ̀ ìyá wa Àtúndé ẹ gba àwọn ọdún yẹn lẹ́ẹ̀kan náà àwọn ọdún ní kásẹ̀ máa rojọ́ ní kásẹ̀ máa àwọn ọ̀dà sáwọn náà tó ń sìnkọ̀ sí ọ̀ya. ìyá wa àhájà wa Àtúndé bí ìgbà ọ̀ya ya jọ ẹ̀ka ṣe kọ́mọ́ kóbó gbogbo àti wọ́n máa wọlé kí ó yá ẹja máa sí díẹ̀ ẹ̀yin náà mọ̀ rí ẹ̀yin náà máa wá ọ̀ya nínú 30,000 ìyá wa Àtúndé ẹ̀jẹ̀ kó stéèjì sẹ́ ẹ̀kọ́ stéèjì ó kọ́ àwọn èèyàn ni wọ́n mọ̀ wá ilẹ̀ ti ṣú ó yẹ dáa lóhùn àbáwa àbàlá owó àfààní owó àfààní owó bọ́ọ̀sì ẹ̀dá lábàlẹ̀ ẹ̀yìn kankan tẹ́ jẹ́ olóyè ọ̀yà owó tí yà olóyè náà ni àwọn ọdún náà òye náà ìyá wa 1,000 naira 1,000 èrò àmì obìnrin pẹ̀lú owó sókè àránṣẹ́ ọkùn 2,000 ọkùn 2,000 lókùn sí ó jẹ́ ọ̀yà ẹ̀rọ kò ní jẹ́ pé wọ́n jẹ́ kí lè ṣubú 2,000 naira 1,000 ọ̀yà 500 ẹ̀ṣẹ́ bàbà 500 ẹ̀gbà ṣẹ́jì 500 ṣẹlẹ̀ ní ìdàkà fún wa ẹjá adé àgbà ìfilẹ̀ ó yẹ kí sọ́mọ́tì náà kọ́ tí ó lọ ẹjá àgbà ìfilẹ̀ ó yẹ tẹ̀lé wọn ẹ̀rọ kò tẹ̀lé wọn lọ sí ọ̀dọ̀ àwọn àfà ẹlẹ́gbẹ́ tó ẹlẹ́gbẹ́ wọn náà fún ìyá yìí wọ́n máa gbé ẹwà káyọ̀ tẹ̀lé wọn lọ ní ìyá wa kéwèé jẹ ẹfilẹ̀ ọ̀dọ̀ àbàládà
Masura Abiodun. Oya Bọ̀lẹ́kẹ̀rẹ̀. Alájà wa Masura Òtúpáyà Abiodun. Òtúpáyà àwọn ẹ̀dá. Gbogbo ẹni fáwọn ìyá wa Òtúpáyà alájà orúkọ ọlọ́mọ yìí sí. Alájà Masura. Ìyá Mustapha gbogbo kò sí bẹ́ẹ̀ lẹ́nu àná. Gbogbo ẹgbẹ́ kò yá ọtí yá. Ìyá Mustapha àwọn ni wọ́n dúró ń tà yìí. Gbogbo ẹni tẹ́ wá nítorí Ọlọ́run nítorí wọn ẹ̀ jáde lẹ́gbẹ̀rẹ̀. Gbogbo ẹni tẹ́ wá nítorí Ọlọ́run nítorí ìyá Mustapha. Olúwa o, àdìyẹ ti kọrin jẹ́. Babalábá mi tó lọ sóko ara mi máa lọ kéde. Iṣẹ́ orí fi ra mi ìlò ìbíkọ̀ fún kéde. Ìlú lóko ní tèmi ẹgbẹ́ ẹ̀wọ̀n mi. Ẹ bá mi gbọ́dọ̀ wá o, àdìyẹ ti kọrin jẹ́. Babalábá tó lọ sóko ara mi máa lọ kéde. Iṣẹ́ orí fi ra mi ní àkókò ìlàjà ni ìrọ̀lẹ́ olólùfẹ́ báyìí máa jáde nígbà kẹfà. Tún yá ìsìlámù ni mo ṣe. 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 Ẹsìnkẹsì kò ń mí. Ìsìlámù ni mo ṣe. Ìsìlámù ni mo ṣe. Ìsìlámù ni mo ṣe. Ìlàjì àdàmọ̀ wí títí ọjọ́ báyìí. Àti àdìmọ̀ wálé wí ọjọ́ báyìí lọ́jọ́ sí. Ọjọ́ báyìí lọ́jọ́ sí. Ànàbí mọ́ ọ̀pọ̀ bàbá àti wọn. Alájà mú sí mọ́tò. Ọ̀nàwó àdùkẹ́ ló àyà tó láàrin sí. Àyà àtúndé o. Ojú ọkọ̀ àtúndé. Alájà mú sí mọ́tò. Ẹ̀gbọ́n ọmọ tó sọ sí mi létí. Ẹ̀gbọ́n ìgbàlájà mú sí mọ́tò wí. Ó sanwó dé. Ẹ̀yìn àwọn èrò tó ṣe ìyá ọmọ. Agbègbè ti lẹ́rù báyà tí wà orí tí mo yóò gbé ní lọ́rùn. Onífọ́tò dà. Alájàgà ní ẹ́. Ìyàwó nípa ẹ̀ o. Ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ dúpẹ́. Ìgbàlódé jẹ́ oníkan ìdánwò náà fún iṣẹ́ ńlá. Ẹjọ́ tó yọ lọ́wọ́ ẹ̀sìn ẹ̀yin náà sinmi díẹ̀. Ẹ̀jẹ̀ ẹ̀yin náà lò ẹ̀sinmi díẹ̀. Ẹjọ́ ìyá wa Kéwèjẹ. Ẹ kú kòkò kékeré látàárọ̀. Ẹ kú ètò. Ẹ sì kú ìnáwó. Ọlọ́run ní jọ́ bàjẹ́. Àwọn yẹn tó kó lẹ̀ ká fi ta fẹ́ẹ́ gèlè fún. But mo ṣe wá náà nìyẹn. Mi ò tí ì rí àwọn àgbàlagbà lọ́kùnrin, àwọn ọ̀dọ́ tó ti da fún àwọn eléyìí. Wọ́n lọ ọmọléèwé ni wọ́n ọmọléèwé ti lọ iPhone 13. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta iPhone 13. Bẹ́ẹ̀ ni nínú ìtẹ́jú tẹ́lẹ̀ yà tẹ́lẹ̀ ní wọ́n iPhone 13. Ẹ̀ẹ́dì sí bísíǹsì ni. Wọ́n yín ọlọ́run ti ní kó da fún. Èyí tí ń bẹ lọ́wọ́ ilé ìyàwó èyí tí wọ́n ta. Ọlọ́run jẹ́ láǹfà ìkà. Ẹsẹ̀ á nínú fún wa. Owó wa àtàṣà gbogbo ilé ẹ̀kọ́ kan. Ẹsẹ̀ á ní. Ìyá wa Akéwèjẹ. Inú mi dùn ẹgbẹ́ bó ṣe lọ látàárọ̀. Ẹsẹ̀ gbọ́dọ̀ tóbi inú mi dùn. Wọ́n gbà mí ọtí yìí ẹjọ́. Ẹ̀rọ mi máa sọ̀dọ̀ àwọn ọmọ wọn. Eré kọ́ kì í ṣẹ̀fẹ̀. Látọ̀rọ̀ tí gangan. Bí mo ti sọ lẹ́ẹ̀kan. Ní ọjọ́ àdì 28 gba oyè ní Amọ̀tòláì Islamic Society of Nigeria. Ìtàn ò ní parí lórí ẹ̀. Àádé ní ká máa wò. Ẹbí ní ká máa wò. Ẹ̀fọ́ máa yí rẹ̀. Wọ́n kọ́ ẹ̀ ní sábà wọ́n tún kọ́ ẹ̀ nílẹ̀. Èlò náà fi gba oyè gangan. Ó yá. Ibi tá a ti máa kí pé ẹkú ìnáwó lè dé yìí. Ó yà bá tẹ́ dó ìwò kí látàrọ̀. Ẹ ṣeun ẹkú àdótì. Ọlọ́run ní fi yín lẹ̀. Ibi tá a ti máa kí pé ẹkú ìnáwó ibẹ̀ lọ́wọ́ yìí. Owó oyè ó yàtọ̀ sóògùn tá a ti wà látàrọ̀. 150,000 pẹ̀lú ògùn ọlọ́run rẹ̀ mi lọ́wọ́. À ń kà yóò pè wọ́n lòkì. Tí wọ́n wá kà tán, àwọn aṣọ oríṣi tó fi débẹ̀ fún yín. Àdótì ọlọ́run tẹ.
bí kúbúrà. Ẹ má gbà mọ́ra wọn àfa àjàre lẹ́tí. Kúbúrà wo bí. Ẹyin bọ́ọ̀sì náà, bóyá ó gba ẹyin bọ́ọ̀sì ẹ̀yẹ sí mi, bóyá ẹ̀dá ẹ̀kọ́, bóyá ó gba ẹyin bọ́ọ̀sì, bóyá sọ́kẹ́ sọ́ni, bóyá ṣe 2,000. Àbá ọlọ́run fẹ́ ṣe transfer o. Akéwèjẹ, bóyá àkáǹtì wà lẹ̀. Ẹ má káǹtì wa o. Wọ́n bọ̀ wá ṣe. Ẹ jẹ́ má bínú ọbẹ̀ ṣe ọbẹ̀ trend owó lọ́wọ́ wa. Ọmọ yóò fò owó. Bóyá àwọn ẹ̀sìn tó fẹ́ mi. Ẹ bá ní ọlọ́wọ́ ń bọ̀. Ẹ gbọ́dọ̀ tó ti dàgbà. Sọ́dọ̀ mo wà ní ilé mi. Láti mú wá rẹ̀ di ìwà fáǹsì. Ọmọ yẹn ń béèrè account number àbá aláwọn ò ní. Àbá aláwọn ò ní. Ó máa sọ ìtọ́ bá ṣe fún. Ó sẹ́yìn lọ́wọ́ ẹ̀jẹ̀. Ó máa sọ ìtọ́ bá ṣe fún. Máa fún. Dání wọn ní kókó tó bá ṣe fún láìpẹ́ fún ọ̀lẹ̀ ẹ̀ṣẹ̀ tẹ̀. Àmín. Ó yẹ náwó sí wọn. Ẹ̀wù ìtẹ̀lé mi, ẹni alájà Kàdíjà. Ní kábàámọ̀. Lẹ́yìn oyè tó ń jẹ yìí. Wàláhì tá a bá ní parọ́. Wọ́n lè sọ wọ́n lè sọ pé nọ́mbà 1 tí mo rí pé ó gbìyànjú tó dòkó yìí, ìyá ìjẹ́kọ̀ọ́ mi. Èyí ò kọ́ gbọ́dọ̀ máa yìnyín ní. Àwọn gbogbo tẹ̀ ṣe nídòkó lọ́wọ́ rí. Ọlọ́run wọn láàyè tó bí yín, ọlọ́run tó bí yín. Ẹ̀mí ẹ̀fí ẹ̀mí nínú ìwé yìí. Lẹ́yìn oyè tẹ̀ ṣe yìí, oore ńlá tẹ̀ expect ló gbọ́ ọdún ọdún ṣe é. Ẹ má ní wàhálà pípọ̀, àwọn àbúrò ní ṣẹ́dá òfin ọ̀gọ́fẹ́, ẹ mú pàtì wéé ni, ẹ mú àgbà jáde báyìí. Àdámù owó ní kẹ́ mú jáde, ibi òkè náà là mọ́ lọ. Ojoojúmọ́ ọlọ́run ṣe é ṣàmì. Ọ̀lẹ́ ọ̀làkùn báyẹ̀ mọ́, wọ́n àgbà rẹ̀ dà, tó pélé wá. Àṣàbí
àṣebí àlùbọ́sà ọlọ́tún òtún ìdọ̀lẹ̀ tẹ́lẹ̀ ọ̀rá ìtàkùn láìláì níbi iṣẹ́ ní ọlọ́wọ́ ọmọ kó sọ́ni tó yẹ. Bàbá ọmọ lánà, ẹ̀ṣẹ̀ mọ̀ dúpẹ́ dúpẹ́. Ìbànújẹ́ òní kan ìgboro làwọn ní ìṣẹ̀lẹ̀. Ọmọ táwa ẹlẹ́mọ̀ṣọ́ alájàṣákì ọbẹ̀ lọ́dọ̀ ọmọ bá ẹlẹ́mọ̀ṣọ́ àwọn tó wà nípìnlẹ̀. Àmọ́ lágbára Ọlọ́run so far so good. Ọ̀nà ọjọ́ àdúnú inú ọjọ́ tá a dúró náà pọ̀ bẹ́ẹ̀ àwọn adúpẹ́ fọ́lọ́ èyí tí Ọlọ́run ọba ṣe fún wa lóore lónìí. Nítorí pé a bẹ̀rẹ̀ from scratch. Alhamdulillah ilé ni Ọlọ́run ọba ti ní kó lóore. Ọlọ́run ọba dẹ̀ ti ní kó dọjà. Ó wá ń bẹ lọ́run pé lágbára Ọlọ́run kọ́lọ́run ọba má padà. Ó padà dàrú. Ọjà tó bá ti jalè lágbára Ọlọ́run. Irú eléyìí ni mo ṣe. Irú eléyìí ọkàn gbòógì ẹ̀yìn tó wà nínú òṣì nínú odi olówó òun ni ìyàwó society of Nigeria. Ó wá fi àsìkò ìdílé lọ́wọ́ gbogbo àwọn èèyàn pátápátá gbogbo èèyàn tí wọ́n support wa both morally, financially, spiritually and all that. Pátápátá mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀mí ọlọ́run wọlá ní gbogbo wa àwọn ṣàánú wa o gbogbo àwọn tí wọ́n support wa máa ń ṣàánú wa gbogbo àwọn tí wọ́n wá bí àbúrò máa jọ balẹ̀ gbogbo àwọn tí wọ́n wá bí dáadáa tí wọ́n dáadáa náà ilẹ̀ tí wọ́n jọ balẹ̀ ọlọ́pàá ṣe ṣàánú wa.